A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu rọ àwọn gómìnà àṣẹ̀ṣẹ̀yàn sípò láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) kí wọ́n ṣe àgbékalẹ̀ àti ìmúṣẹ òfin tí yóò ṣe àǹfààní fún ará ìlú kí wọ́n sì jẹ́ kí ìfẹ́ ọmọ orílẹ̀-èdè lékè ti òṣèlú. Èyí ń wáyé bí ààrẹ ṣe sọ wípé òun ti gbèrò láti ṣe àgbékalẹ̀ àwọn ẹ̀ṣọ́ inú igbó pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tó yè kooro àti ẹ̀rọ ìgbàlódé láti fi ṣe ìgbélárugẹ ètò ààbò lórílẹ̀-èdè. Ààrẹ tí ó gba àlejò ẹgbẹ́ àwọn gómìnà Progressive Governors Forum (PGF) ní ilé agbára ìlú Àbújá sọ wípé òfin ìdàgbàsókè lè wá sí ìmúṣẹ bí ìjọba bá fi ti ará ìlú ṣe. Ó ní ọ̀kan lára ìṣòro tí ó ga jù lórílẹ̀-èdè ni àìsí ìṣọ̀kan. Fún ìdí èyí, kí àwọn gómìnà gbé ìgbésẹ̀ tí yóò mú ìrẹ́pọ̀ wá kí orílẹ̀-èdè lè túbọ̀ gòkè àgbà. Ó ní bí ó bá ṣeé ṣe kí wọ́n rọ ará ìlú láti lè ṣe àtìlẹ́yìn fún wọn. Ààrẹ fi kún un wípé Ọlọ́run bùkún orílẹ̀-èdè pẹ̀lú ohun àmúṣọrọ̀ ju kí a máa ṣẹ̀ṣẹ̀ làkàkà fún ojúlówó ohun amáyédẹrùn, ètò ẹ̀kọ́ àti ìlera pípé. A kì í ṣe ìlú tí èpè ń jà, ṣùgbọ́n ìlú alábùkún fún. Ààrẹ ní òun ti ṣetán láti kówó lé oúnjẹ fún àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ètò ọ̀gbìn pàápàá jùlọ ohun ọ̀sìn. Ó ní gómìnà àná fún ìpínlẹ̀ Kánò tí ó ti di alága ẹgbẹ́ òṣèlú APC, Dókítà Abdullahi Ganduje, ti ṣe àlàkalẹ̀ ìgbésẹ̀ tí yóò mú ètò yìí rọrùn. Bí ó ti dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Borno lórí bí ó ti pèsè omi fún ètò ọ̀gbìn ọlọ́jọ́ pípẹ́, alága àjọ àwọn gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma dúpẹ́ lọ́wọ́ ààrẹ lórí bí ó ti kà wọ́n kún nínú èròǹgbà òfin àti ṣíṣe ìrànlọ́wọ́ owó fún ìpínlẹ̀. Ó ní àwọn yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ gẹ́gẹ́ bí aṣíwájú rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ẹgbẹ́ òkùnkùn méjì Neo Black Movement tí gbogbo ènìyàn mọ̀ sí AYE àti National Association of Healers tí wọ́n mọ̀ sí Ẹyẹ Confraternity ẹ̀ka ti Ṣàgámù, ìpínlẹ̀ Ògùn ti kọ̀wé ránṣẹ́ sí Àkàrìgbò ti ilẹ̀ Rẹ́mọ Ọba Adéwálé Àjàyí níbi tí wọ́n ti ń bẹ̀ ẹ́ wípé kí òun pẹ̀lú àwọn ọba aláyé ilẹ̀ Rẹ́mọ dáríjì wọ́n fún gbogbo wàhálà àti ìdààmú tí àwọn ti dá sílẹ̀. Nínú lẹ́tà tí ó gbòde kan ni ẹgbẹ́ méjèèjì yìí ti bẹ̀bẹ̀ fún àánú bí wọ́n ti ṣèlérí wípé àwọn yóò tún ìwà ara wọn ṣe láti lè jẹ́ ọmọ orílẹ̀-èdè tó ń pa òfin mọ́. Lẹ́tà láti ẹgbẹ́ Ẹyẹ ni wọ́n kọ ní ọjọ́ 22 oṣù Kejìlá ọdún 2023 nígbà tí AYE wáyé ní ọjọ́ 26 oṣù Kejìlá. Síwájú àkókò yìí ni àwọn olùgbé ìlú Ṣàgámù ti wà ní àìbalẹ̀ ọkàn pẹ̀lú ìjà láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ó ti dẹ́mi ènìyàn tí kò dín ní 30 légbodò. Èyí ti wá mú àwọn adarí agbègbè ní àjọṣepọ̀ pẹ̀lú ọlọ́pàá, fìjìláńtè, so-safe pẹ̀lú Àmọ̀tẹ́kùn bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ láti dá sẹ̀ríà fún àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ṣùgbọ́n nínú lẹ́tà tí ẹgbẹ́ Ẹyẹ kọ tí wọ́n pe àkọlé rẹ̀ ní lẹ́tà ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tí olórí wọn bu ọwọ́ lù ni wọ́n ti sọ wípé àwọn tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo ará ìlú, àwọn sì ti ṣetán àti tẹ̀lé gbogbo ìlànà òfin kí àwọn sì gbégi dí irúfẹ́ wàhálà bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Wọ́n ní àwọn ń fi àkókò yìí jẹ́jẹ̀ẹ́ wípé láti ìsinyìí lọ, àlàáfíà yóò jọba ní ìlú Ṣàgámù. Bákan náà ni ẹgbẹ́ AYE náà ṣàlàyé sínú lẹ́tà wípé ẹgbẹ́ àlàáfíà ni ẹgbẹ́ àwọn, bẹ́ẹ̀ ni yóò sì rí bí wọ́n ṣe fi àsìkò yìí mọ rírì ìgbìyànjú àwọn adarí ìlú láti jẹ́ kí àlàáfíà jọba láàrin ìlú Ṣàgámù àti Rẹ́mọ lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Afurasí ajínigbé kan tí ó díbọ́n bíi aṣálẹ̀ lórí àkìtàn ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn bí ó ṣe jí ọmọ ọdún 8 gbé ní ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo. Afurasí yìí ni a gbọ́ wípé ó jí ọmọ yìí gbé lẹ́yìn tí ó nà án lóògùn
kí ó tó gbé e sínú àpò, ṣùgbọ́n orí kò ṣe ajínigbé yìí lóore nítorí igbe ọmọ yìí ni ó ta sí ìyá bàbá rẹ̀ létí kí ó tó ké gbàjarè. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Àkúrẹ́, adarí ẹ̀ṣọ́ aláàbò fún ìpínlẹ̀, Olóyè Adétúnjì Adélẹ́yẹ sọ wípé lójú ẹsẹ̀ tí afurasí ajínigbé yìí na ọmọ náà lóògùn ni ó rì í mọ́ inú àpò. Igbe tí ìyá bàbá ọmọ yìí gbọ́ ni ó fi bugbe ta. Wọ́n wò ráràrá ni wọ́n rí ẹnìkan tí ó ń rìn lọ pẹ̀lú àpò. Adélẹ́yẹ ní lójú ẹsẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kan ọ̀gbẹ́ni yìí ni ó bẹ̀rẹ̀ sí í ṣe ìkọlù sí wọn pẹ̀lú oríṣiríṣi ohun ìjà olóró. Lára rẹ̀ ni igi ìdáná tí ó yọ lọ́dọ̀ obìnrin tí ó ń dáná nítòsí. Kíá ni wọ́n tètè ké sí àjọ Àmọ̀tẹ́kùn kí ọwọ́ tó tó o. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó ti jẹ́wọ́ wípé ajínigbé ni òun ń ṣe. Ó sì ti tó ọjọ́ mẹ́ta tí òun ti wà lẹ́nu okoòwò yìí. Ní báyìí, àwọn yóò tẹ̀síwájú pẹ̀lú ìwádìí láti mọ àwọn tí ó ń bá ṣiṣẹ́, iye iṣẹ́ láabi tí ó ti ṣe síwájú àkókò yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá. Adarí Àmọ̀tẹ́kùn ní ara ọmọ náà ti ń balẹ̀, ara ìyá rẹ̀ náà ti ń balẹ̀ pẹ̀lú igi ìdáná tí ajínigbé fi nà án. Adélẹ́yẹ wá rọ òbí àti alágbàtọ́ kí wọ́n wà lójú lalákàn fi ń ṣọ́rí fún àwọn aṣálẹ̀ lákìtàn scavenger nítorí ọ̀pọ̀ nínú wọn ni ó jẹ́ adigunjalè tí wọ́n wá wọlé wò lójúmọmọ kí wọ́n tó padà wá ṣe ìkọlù lálẹ́. Ó ní kì í ṣe ọmọdé nìkan ni wọ́n ń jí gbé, nígbà mìíràn wọn a máa na àgbàlagbà lóògùn tí ìyẹn a sì gbátẹ̀lé wọn láì mọ nǹkan kan mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti gbégi dí gbogbo ètò láti iléeṣẹ́ àjọ ìjọba National Social Investment Program Agency (NSIPA) gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí ìròyìn fún iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ Ṣẹ́gun Ìmọ̀-Ìyànsìn. Ìgbésẹ̀ yìí wáyé láti lè fi ààyè gba ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí ìfowóránṣẹ́ àti àwọn ètò àjọ NSIPA mìíràn. Ààrẹ sọ àsọdájú wípé gbogbo ètò mẹ́rẹ̀ẹ̀rin tí NSIPA ń ṣàmójútó bẹ̀rẹ̀ látorí Power Program, Conditional Cash Transfer, Government Enterprise and Empowerment Program àti Homegrown School Feeding. Gbogbo rẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ fún ọ̀sẹ̀ 6 àkọ́kọ́. Bákan náà ni Ìmọ̀-Ìyànsìn fìdí ẹ̀ múlẹ̀ wípé Ààrẹ Tinubu ti gbé ìgbésẹ̀ tó ní agbára lórí èròǹgbà ará ìlú lórí kùdìẹ̀kudiẹ tí ó rọ̀ mọ́ owó sísan fún àwọn tí ó tọ́ sí. Fún ìdí èyí ni ó ṣe gbé ìgbìmọ̀ dìde láti ṣe ọ̀rínkinnínwí gbogbo ètò àjọ NSIPA kí wọ́n sì ṣe àgbékalẹ̀ ọ̀nà mìíràn fún ètò àjọ NSIPA títí di ìgbà tí wọ́n máa fi parí gbogbo ìgbésẹ̀ yìí. Wọn kò gbọdọ̀ san owó kankan bó ti wù ó ṣe pàtàkì tó. Ààrẹ wá fi dá gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àti ará ìlú lójú wípé ìjọba rẹ̀ mú un ní ojúṣe láti pèsè ìgbésẹ̀ tí kò ní rólé apá kan dápá kan sí. Gbogbo ètò yìí ò lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbèrò rẹ̀ fún àwọn aláìlágbára láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn gómìnà láti ìpínlẹ̀ Èkó, Kano, Bauchi, Plateau, Abia, Akwa Ibom, Cross River àti Zamfara, gbogbo wọn ni wọ́n ti borí ìṣòro òní ẹjọ́ ọ̀la ìròyé ní ilé-ẹjọ́ lórí awuyewuye àbájáde èsì ìdìbò gómìnà tí ó kọjá, bí wọ́n ti ké sí àwọn alátakò wọn láti fi ọwọ́ sowọ́pọ̀ gbé ìpínlẹ̀ dé ilẹ̀ ìlérí lẹ́yìn tí ilé-ẹjọ́ tó ga jùlọ ti fìdí àṣeyọrí wọn múlẹ̀ lánàá. Ilé-ẹjọ́ tó ga jùlọ fìdí ẹ̀ múlẹ̀ wípé Babájídé Sanwó-Olú, Bala Mohammed, Caleb Mutfwang, Alex Otti, Umo Eno, Basi Otu àti Dauda Lawal ni wọ́n jẹ́ ojúlówó gómìnà tí wọ́n dìbò yàn ní ìpínlẹ̀ wọn. Lórí èyí ni òpin ṣe wá sórí awuyewuye tí ó rọ̀ mọ́ ìdìbò gómìnà ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú people's democratic party pdp nínú ìdìbò ọdún 2023 àtiku abubakar ti fi èròǹgbà rẹ̀ hàn láti darí ẹgbẹ́ tí yóò gba ipò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nínú ìdìbò ọdún 2027. Àtíkù sọ èyí nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tí ó fi ránṣẹ́ sí àwọn gómìnà láti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fìdí àṣeyọrí wọn múlẹ̀ ní ilé-ẹjọ́ tó ga jùlọ lánàá. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Àtíkù bu ọwọ́ lù ni ó ti ṣe àpèjúwe ìdájọ́ ilé-ẹjọ́ gẹ́gẹ́ bí ìròyìn ayọ̀ fún àwọn ará ìpínlẹ̀ Bauchi, Plateau, Cross River àti Zamfara. Ó ní èyí jẹ́ oríire fún ìjọba òfin tiwantiwa. Bákan náà ni ó kí gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf láti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP bí ó ti sọ wípé ẹgbẹ́ alátakò tí ó bá wà ní ìṣọ̀kan ni ó lè fún ìjọba tiwantiwa ní agbára lórílẹ̀-èdè. Àtíkù ni wọ́n ní ó sọ wípé òun ti gbáradì ju ti àtẹ̀yìnwá lọ láti darí ìgbésẹ̀ pẹ̀lú àwọn adarí yòókù títí kan gómìnà fún àǹfààní orílẹ̀-èdè. Ó ní bí ènìyàn bá rí ibi tí ìdájọ́ ti ṣòdodo, ó yẹ kí á gbóríyìn bí ó ti rọ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP bíi Bala Mohammed láti ìpínlẹ̀ Bauchi, Dauda Lawal láti Zamfara, agbẹjọ́rò Caleb Mutfwang láti Plateau àti Paito Umuena láti Akwa Ibom kí wọ́n rí àṣeyọrí wọn gẹ́gẹ́ bí àǹfààní láti ṣe ìtànkálẹ̀ ìjọba rere tí wọ́n ti gùn lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.